tẹ̀lé wa ẹ pàtẹ́wọ́ fún wa torí pé mo fẹ́ kí ẹ bá wa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú area commander ìyá wa komisanna polisi wa àti deputy ẹ̀ wọ́n ti pàṣẹ fún area commander pé láti sísí lọ ọmọ wà nílùú wa ń bí báyìí ẹ pàtẹ́wọ́ fún wọn. wọ́n ní kí area commander pé ẹnìkan kan gbọ́dọ̀ mú wa ẹnìkan kan ò sì gbọ́dọ̀ dẹ́rù bà wá. komisanna polisi ìyá wa ní kí n sọ fún yín pé ọjọ́ Monday èmi àtòun túbọ̀ torí mi ní fìlú ilẹ̀ rárá. sábà fẹ́mi ní sọ̀rọ̀ pé mo lọ bẹ́ẹ̀ ní ọjọ́ Monday èmi àti komisanna police ìyá dáadáa àti deputy ẹ̀ àtúnbọ̀ níbo tí ọ̀bá rí bẹ́ẹ̀ mọ́ gbà mí gbọ́mọ́ láyé. ìyá ní láti àsìkò yìí lọ títí tó o fi kúrò ní agbègbè wa àlàáfíà ti ṣe kíni o ó ti ṣe fún wa. àwọn ọmọ wa bí báyìí ní òrìkóòrì láti wá mọ yẹ̀ wá wò àwọn ó sì kó ọlọ́pàá tó dáa sí gbogbo ìlú fún wa ẹnikẹ́ni ò lè jí wa gbé ẹnikẹ́ni tí ẹnikẹ́ni bá fa ọlọ́pàá ò sì ní fà wá lásán bí kankan ṣùgbọ́n àwa náà ò gbọdọ̀ jalè o àgbọdọ̀ ṣe ìtẹ́sí ìta o àgbọdọ̀ rúfin ẹ má jẹ́ kí arúfin o ẹ má gbọ́ ọlọ́pàá ò gbọdọ̀ dúró ní ojú títì gbowó. ní ọjọ́ Monday ìyá sọ fún gbogbo yín pé ọlọ́pàá ò ní dúmọ̀ òru yín lórí ilẹ̀ bàbá yín. Fúlàní ọ̀dẹ̀ ní dúmọ̀ òru lórí ilẹ̀ bàbá yín. ṣùgbọ́n à ń bọ̀ ní Adó Àwáyè náà á dé bẹ́ẹ̀ á dé òkè o mo fi Ọlọ́run búra mi ní sọ̀rọ̀ kí n má ṣe bẹ́ẹ̀. lẹ́ni màá tún dé sẹ́yìn Ọlọ́run lọ màá tún ṣe kí ni màá dé sẹ́yìn. ọ̀gá ẹ bá rí ẹ farabalẹ̀.